àìrí ẹgbẹ́ bàbá ẹni fún. Eléyìí tí Táíkọ́rẹ́ǹsì ṣe yẹn ó kù díẹ̀ káàtó kó lọ ṣe àtúnṣe kó lọ apologize torí Saheed Òṣùpá kò ń ṣe ọ̀gá bàbá ni ọ̀pá ló jẹ́ sí ẹ̀gbọ́n ni àìrí ẹgbẹ́ bàbá ẹni fún ó jù lọ adẹ̀júra wa lọ kò ń ṣe ti jàkadì ó jù lọ bí ọ̀run ṣe ju ìsan lọ bẹ́ẹ̀ ni àṣìṣe ni màá sì bá Táíkọ́rẹ́ǹsì kó lọ ṣe àtúnṣe torí a kì í gbọ́n tó nǹkan tá a bá mọ̀ Táíkọ́rẹ́ǹsì ó ṣe àṣìṣe yẹn o àmọ́ kó lọ ṣe àtúnṣe ẹ má yẹ ká fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ péjọ àfi ẹni tí ò bá létí inú tó mọ̀ tó music tó mọ̀ tó ń fi orin pè wọ́n mọ̀ pé Saheed Òṣùpá eléyìí sọ pé aláìkẹ́ nìkan à ń sọ̀rọ̀ nípa orin gangan orin ni ó forget about Paso Malaika Sefiu Atawẹ́wẹ́ forget about anybody ẹ jẹ́ ká sọ nípa orin tá à ń gbọ́ sí etí Òṣùpá orin ẹ̀ orin gidi ni tí ò ṣe tàdà torí pé ẹni tó bá ṣe tíátà ó gbọ́dọ̀ mọ̀ ń pa fújì fún àpẹẹrẹ ẹ wo ọba orin King Dr. Saheed Òṣùpá ẹ rí i pé tó máa wà lórí stage tán ṣe fíìmù lọ́wọ́ ẹ máa rí i pé ẹni ó mọ̀ nípa tíátà dáadáa tẹ́ bá dẹ̀ wò ó màá dárúkọ àwọn ọ̀gá mi kan tó jẹ́ pé wọ́n láìkì fújì pàápàá Saheed Òṣùpá ara wọn ní Àràtòní wà ara wọn ní Abdulrahman Ọmọ́táyọ̀ Ṣógẹ́ wà ara wọn ní Ọláyà Igwe wà Ambassador Adékọ́lá Ibrahim Chatta Ṣẹ́gun Ògúngbè wọ́n pọ̀ bẹ́ẹ̀ tó yẹ pé Saheed Òṣùpá ọba orin wọn ò fi ṣeré tí wọ́n bá mọ̀ pé Saheed Òṣùpá ọba ni ó dẹ̀ mọ̀ ti fún tẹ̀dọ̀ Fuji music yeke mi ò against anybody Paso is our brother Táíkọ́rẹ́ǹsì is our person and so forth but Saheed Òṣùpá ọba orin ni tó jẹ́ pé ẹnikẹ́ni kò lè ti dànù rárá nídìí Fuji Malaika olórin ni Sefiu olórin ni àmọ́ Saheed Òṣùpá ọba orin ni o tó mọ orin yẹn kọ dáadáa pàápàá èmi tí máa fẹ́ ronú ọ̀dà dàwọ̀sẹ̀dẹ̀ mò ń kọ script mò ń kọ story mo wá wò pé báwo ni mo ti fẹ́ story yẹn kọ lóru ni ó bí 2 mo bá play Saheed mo bá lò ẹ̀ lọ́dún náà ló ń gbọ́ tàn bá ń padà wáyé tí n bá tún padà wá tèmi màá tún padà kọrin ni bẹ́ẹ̀ story ọ̀hún mo rí kọ dáadáa tí ò ní mi lára torí pé ojú ìtọ́kọ̀ máa fún wa ní ọgbọ́n ìmọ̀ àti òye. ẹ ṣeun gan bàbá kó tó dín pé mo yọ̀ǹda yín láti máa lọ ǹjẹ́ nínú àwọn ènìyàn tẹ́tí jọ ṣiṣẹ́ bóyá nígbà tó yẹ pé ayé ìgbà tí fíìmù àgbéléwò yìí tẹ́tí jọ ṣiṣẹ́ tó yẹ pé tí ò sí láyé mọ́ tó yẹ pé tẹ wò pé tí ẹnì yìí tó bá ń bẹ ni ìbáṣepọ̀ wa ò bá tútù jù báyìí lọ tó yẹ pé ẹ fẹ́ kan sára sí tẹ fẹ́ kí Ọlọ́run Elédùwà kó bá tẹ wọn sáfẹ́fẹ́ rere ǹjẹ́ ní ènìyàn kan àbí ènìyàn méjì tẹ lè bá a dárúkọ. Olóòtú ẹ kàn mí ní èwo ni o alákọ̀ọ́kọ́ mo bẹ Elédùà kó bá wa tẹ́ bàbá wa ọ̀gá wa Àlàdé Arómiré kó bá wa tẹ́ sáfẹ́fẹ́ rere gbogbo àlà ń jẹ̀ràn wọn ká pé Àlàdé Arómiré ò bá tí kú ó ṣeé ṣe kíru wa yìí ká má síbi ká tó ti sítájú báyìí lọ ẹsẹ̀ yìí ò lé ní. ẹlẹ́ẹ̀kejì ọ̀gá wa bàbá wa Àlàásàrè ká pé wọn bá tí kú ó ṣeé ṣe ká ti lọ jù báyìí lọ torí yíyẹ tí ọ̀gá mi Ọlálékan Gódì Ògúndé tí wọ́n fẹ́ lọ mú mi mọ Àlàásàrè àti Àlàdé Arómiré pé ọmọ yìí o mo ti wọ́n tẹ́lẹ̀ o tí mo ti tákẹ́ pé èmi àti ọ̀gá mi àjẹmọ́ lọ sọ́dọ̀ Àlàdé Arómiré níyọ̀tọ̀ mi àti Àlàásàrè lábẹ́òkúta
àjọ máa ń lọ but níwọ̀n gbà táìmù tí wọ́n fẹ́ pé ọmọ yìí o ẹ bá mi ràn án lọ́wọ́ ìyẹn àlásàrè táìmù tí wọ́n fẹ́ mú ìmọ̀ àlásàrè àti àlàdé arómirẹ́ táìmù ẹ̀ náà kú alákọ̀ọ́kọ́ àlàdé arómirẹ́ kó lọ́ọ́ bá a fọ̀rùn kẹ́ wọn táìmù tí wọ́n fẹ́ mú mi mọ̀ wọ́n pé ọmọ yìí o bá mi ràn án lọ́wọ́ dáa má yìnbọn ó dá ní kọ́mẹ́dì tó nígbà náà lọ́hùn mi ò kì í ṣe jàgídíjàgan torí nísìnyí oró tí mo play nínú fíìmù jàgídíjàgan ni pé gbá yẹn kọ́mẹ́dì ni máa ń ṣe nígbà yẹn báyìí ọmọ golden ló máa ń pè mí tó fẹ́ help mi ní ikú sí wọn lọ́wọ́ iṣẹ́ kọ́lọ́njọ́ kó máa fọ̀run kẹ́ àlàdé arómirẹ́ àwọn náà ní yọ̀tọ̀ mi lẹ́gbẹ̀ẹ́ mọ̀wé lọ́hùn ẹlẹ́ẹ̀kejì ọ̀gá wa àlàásàrì gbogbo Ẹ̀gbá bàbá náà dáa nígbà tí wọ́n wà láyé àwọn èèyàn dìde lára wọn time tó yẹ kán gbé àwa náà kú kọ́lọ́njọ́ wà mí fi ọ̀run kẹ́ wọn wà fọ̀run kẹ́ wọn kó wá bá kẹ́ àwọn tó wà láyé bàbá náà tì kọ́lọ́n bá fàyè kẹ́ wọn di méjì Ìjàdùadé kọ́lọ́n bá fàyè kẹ́ wọn bàbá wa Ìjàyégbèmí kọ́lọ́n bá fàyè kẹ́ wọn Ambassador Ọdúnládé Adékọ́lá kọ́lọ́n bá fàyè kẹ́ wọn bàbá mi Yẹ́nkẹ́ kọ́lọ́n bá fàyè kẹ́ wọn Gáúsù ọmọ ìyá mi dáadáa kọ́lọ́n bá gbàdé lọ́rùn àti bẹ́ẹ̀ Ibrahim Shatta Múwa Adémọ́lá World Best àti Àwílò tọjọ́ kan tó yàn ẹ́ máa kù àti gbogbo àwọn tí mi lè dárúkọ kọ́lọ́n bá jọ kó máa fàyè àti fílẹ̀ fún ọ̀gá wa fílẹ̀ fún Radical Ọmọ́táyọ̀ Abrahamu Ṣógẹ Ìfẹ́ Wahab Samson Mọ́rẹ́níkejì Lámúrúdù Àjọgbádọ́là Alẹ́làgbà gbogbo wọn kò lọ́ọ́ bá kẹ́ wọn. bàbá ǹjẹ́ ní eré tó ń bọ̀ lọ́nà àbí eré tí ẹ ti ṣe tí ẹ fẹ́ kí àwọn èèyàn kí wọ́n ganú lẹ̀ sí àbí kẹ̀ tó wà ń ta tẹ fẹ́ káwọn èèyàn lọ wò. eré pọ̀ tá a ti kópa eré pọ̀ tá a ti wà àmọ́ àwọn eré tó wà lójú ọ̀nà tí mo fẹ́ ká lọ wò ní wípé Mọ́rákinyọ̀ Oníbàntí ọ̀ràn látọwọ́ Fẹ́rànmi Ọ̀yálọ́wọ̀ ẹ sì lọ bá a wo Máyìnbọn Jàngbọ̀n tó jẹ́ tèmi gangan fúnra mi ẹ sì lọ bá a wo fíìmù èèyàn wa Wàsíù Owóòyá gbogbo iṣẹ́ tó bá ń ṣe pátápátá ló máa ń dùn ló máa ń lámìláaka ẹ bá wa wò ó. Hello, fam. Good morning, good afternoon, good evening, wherever you are watching from. My name is Kunle Omisore. I'm an actor. The movie Fracture is now showing on Kowash TV. Producer packaged by Bookie Wright. You will love it. The story is nice.